ewé ń jẹ iwájú ṣáni tí tàwa Ọlọ́run ló dé. ìwọ tó ń wa mọ́tò lọ tó tẹ bírèkì mọ́tò tàbí tí mọ́tò fẹ́ ní ásídẹ́ǹtì tó tẹ bírèkì tó dúró, kí ni bìlífù ẹ? Bírèkì tó tẹ ní bìlífù ẹ pé ó dá mọ́tò dúró. O ò ní sọ pé Ọlọ́run ló fún ẹ ní ìròrí ọgbọ́n tó fi tẹ̀ ẹ́ tó fi dúró. Àbí ìwọ tó ní jẹ̀díjẹ̀dí tàbí o ní infection tàbí staff o ní, tó bá tiẹ̀ ti gbọ́ nǹkan tó ń jẹ́ staff tàbí nárun tọ́lọ́run dá sí ẹnu ẹ̀jẹ̀ tó wá rí oògùn náà tó lò ó, bìlífù ẹ ò ní sọ pé Ọlọ́run ló wò ẹ́ sàn o. Bìlífù ẹ á sọ pé ní agúnmu tó lò òun ló wò ẹ́ sàn. Ni mo fi sọ pé gbogbo kí nǹkan tá a bá ti ṣe ẹ ṣáà jẹ́ máa tọrọ istighfar, ká máa tọrọ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run. Torí pé kíní kan ti ṣe mí rí ńgbà kan. Kíní kan náà tó ṣe mí òun náà ni pé mo lọ sí ọ̀dọ̀ brọ́dà mi kan gbà náà ní ọjọ́ náà ti pẹ́, mo sì wà ní secondary school. Nígbà tí mo débẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn, ó di òru bóyá nǹkan bí aago 1 sí 2 ó ní bàtà ń sọ yìí dé. Orí bẹ̀rẹ̀ sí ní fọ́ mi, la ilaha illallah. Orí yẹn fọ́ mi débi pé kò síbi tá a fẹ́ lọ lóru ọjọ́ náà. Bí mo ṣe di orí mi mú nìyẹn. Ìgbà tí mo mọ nǹkan tí mo ṣe di orí mú leléyìí. Mo bá ń ṣe yá salam, yá salam, yá salam, yá salam, yá salam mo ṣe tí mo fi sùn. Torí fífọ́ yẹn fi lọ kó tó di pé ọjọ́ kejì mo lọ treat ara mi. Tó bá yẹ pé that moment mo lo oògùn orí fífọ́ kan bí mo ṣe lò ó, mo wá ń ṣe yá salam, yá salam, yá salam. Orí fífọ́ yẹn lọ, mi ò ní sọ pé yá salam ni o. Màá lóògùn tí mo lò ó ló fa orí fífọ́ tó fi lọ. Nǹkan kan mo kàn fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ ni pé a gbọ́dọ̀ jẹ́ aláìmoore sí Ọlọ́run. A gbọ́dọ̀ jẹ́ aláìmoore sí Ọlọ́run. Gbogbo nǹkan kí nǹkan tó bá ti ṣẹlẹ̀ nínú ayé wa, a gbọ́dọ̀ mọ dúpẹ́ fún nǹkan míì ju Ọlọ́run lọ mọ́. Torí ìwọ tó lọ sí àwúre tó ṣiṣẹ́ fún ẹ, Ọlọ́run ló pè, Ọlọ́run náà ló dé síbẹ̀. Ìwọ tó lo atúndè tó ṣiṣẹ́ fún ẹ, Ọlọ́run ló dé síbẹ̀. Wá lo kinní kan, wá ló ń tẹríba fún nǹkan míì, olóra bàbá níwájú nǹkan yẹn pé nǹkan tó ṣe fún mi ló ṣiṣẹ́ o. Ìyẹn ni ó kù díẹ̀ káàtó. Ìyẹn ló kù díẹ̀ káàtó. Ẹnìkan sọ pé oníbì nǹkan bá sí òun Ọlọ́run ló máa ń bẹ̀ ó bẹ èèyàn. Nǹkan burúkú kò ní ṣe wá. Nǹkan burúkú kò ní ṣe wá. Nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé gbogbo nǹkan tá a bá ti fẹ́ ṣe, ẹ jẹ́ ká máa fi t'Ọlọ́run síwájú. Ẹ jẹ́ kí a máa fi t'Ọlọ́run síwájú.